Bàbá Ìjẹ̀ṣà mà tún ti tọ Kánírù mọ́lẹ̀. Àsíkúkú wá kúkú dákẹ́, ó mọ́ sọ̀rọ̀ kankan gan. Eléyìí tí mo tún mú wá yìí, ẹ̀rù ayé ó bà yín. Àwọn ènìyàn ti ń bú Bíọ́lá Adébáyọ̀ pé kí ló gbé bàbá Ìjẹ̀ṣà wá sí lórí ètò rẹ̀. Àwọn oríṣiríṣi àṣírí míì tún ti wá ń tú. Àwọn ènìyàn ti ń jáde ní kìtẹ́kìtẹ́ láti sọrú èèyàn tí bàbá Ìjẹ̀ṣà jẹ́. ń play àwọn fídíò kan fún yín. Ṣé ẹ lérò pé bàbá Ìjẹ̀ṣà ó tún lọ ẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kejì báyìí? Mo ń bọ̀ ná, ẹ má lọ ibì kankan. Tí bàbá Ìjẹ̀ṣà bá jáde máa dá padà sẹ́wọ̀n yẹn, ó kì í sì fúnpọ̀ tí mo rò. Ó kì í sì bàjẹ́ kò sẹ́ tó máa bá mi sọ. Tó bá jáde máa dá padà síbẹ̀. Gbogbo láti mi máa ná sí. Wàhálà ì máa tálé mi torí ẹ̀. Kó tó di pé ń play àwọn fídíò àṣírí ńlá tó tún tú nípa bàbá Ìjẹ̀ṣà wá fún yín. Ẹ̀yin náà mọ̀ pé lánàá ni Bíọ́lá Adébáyọ̀ yẹn òṣèré orí ìtàgé ilẹ̀ wa ni tó dúdú tó fáìn ló gbé bàbá Ìjẹ̀ṣà wá sórí ètò kó wá sọ in tó ṣẹlẹ̀ láàrin òun àti Princess kọ́rọ̀ tó di ọ̀rọ̀ ẹ̀wọ̀n. Tẹ́ ẹ bá tí wo interview náà, ẹ jẹ́ ń sáré sọ lérèfé ká tó wá mú fídíò wá kẹ́yìn náà wá mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ti tọ Kánírù mọ́lẹ̀. Yóò sì rí ìjọká torí pé ó dákọ̀ Ìyábọ̀ Òjó ń bẹ̀ náà. Ó sọ, ó ní gbogbo tí Princess tó ṣe fóun, ó ní set up pátápátá gbogbo ẹ̀. Eyín ò lẹ́nu bàbá Ìjẹ̀ṣà lórí ètò Bíọ́lá Adébáyọ̀. Ó ṣàlàyé bí wọ́n ṣe jọ sọ, bí ó ṣe pè òun, bóun ṣe lọ ilé ẹ̀ táwọn fi bẹ̀rẹ̀ tí wọ́n fi sẹ́ẹ̀tì kámẹ́rà pẹ̀lú ọmọ tóun bá ṣe ìwà kòtọ́ yìí. Lẹ́yìn èyí ni fídíò náà bẹ̀rẹ̀ sí tàn káàkiri ẹ̀rọ ayélujára. Làwọn tí bàbá Ìjẹ̀ṣà ti wá ṣerú ẹ̀ sí ni wá jáde. Kódà wọ́n gbé fọ́nrán kan jáde tó jẹ́ pé téèyàn bá ń wò gan, àwọn ènìyàn ń sọ wípé ọ̀rọ̀ yọ bàbá Ìjẹ̀ṣà lẹ́nu. Fídíò eléyìí lè play fún ẹ̀yin ẹ̀ fún yín, ṣùgbọ́n play kan fún yín tẹ́yìn náà wà mọ́ pé àfi kí bàbá Ìjẹ̀ṣà ó tiẹ̀ dákẹ́ kó má sọ nǹkan kan mọ́, ọ̀rọ̀ ò tọ́ sí lẹ́nu rárá. Ẹ wò, kí n tó wá tún sọ̀rọ̀, kí n tó sọ nǹkan kan, kí n tó wá fọgbà yẹn gàtán pátápátá fún yín, ẹ jẹ́ àkọ́kọ́ jọ wo fídíò eléyìí náà. Mò ń bọ̀ ná, ká wá mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ò ní lẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kejì báyìí. Àbí kí lẹ́yìn lè gba bàbá Ìjẹ̀ṣà lérò, tẹ́ ẹ lérò pé kó tiẹ̀ dákẹ́ kó má sọ nǹkan kan mọ́. Mò ń bọ̀ ná, ẹ má lọ ibì kankan yìí olólùfẹ́ mi. Ẹ jẹ́ àjọ wo fídíò eléyìí náà. Mò ń bọ̀. You did what you did. Olanrewaju Omiyinka, you did what sent you to jail. You know inside you, me know. The government know. The judge, the High Court judge, was biased to you, as you said, right? What about the Court of Appeal you went? Because you are the one who went to the Court of Appeal. Are they being biased as well? Olanrewaju Omiyinka, because you've been doing it. Olanrewaju Omiyinka, I am putting it to you. That when you came to my house in Maryland, that I hosted you then. You wanted to do the same thing to me. I gave you a dirty slap. Tim was there that day. Big Tim. Olopa, my big brother in Maryland. He was the one that was begging me. I sent you out of my house. It was that Tim that now took you to some of his family friends in Virginia. Have you forgotten? And because I see you as my brother, I gave you a dirty slap. I dragged you out. I pushed you out of my house. So what are you now saying? When you came to England, when I was living in London, the house I took you to, didn't you do the same thing to them there? Iyesabot came out. She said the same thing that some people, that she even took you to one house. You attempted it with them? A lot of people. And you're not saying they set you up. Mo rò pé ìyá àti gbọ́n tí ìyá àṣàbí olórìṣà sọ. Fáǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ fínrìnfínntì tó sọ. Ẹ jẹ́ n sáré yànnà náà kí n tún wá mú àwọn nǹkan kan wá. Ó sọ̀rọ̀, ó níwọ̀ bàbá Ìjẹ̀ṣà tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ṣẹ̀tẹ̀ up bó ṣe sọ. Ó láwọn ilé tí wọ̀ gangan tó fẹ́ ṣe fún mi nínú ilé mi ń kọ́kọ́ tó di pé mo fún ọ ní fọ́tí tí mo fi lé ọ jáde. Ó lábò ti gbàgbé ni àbọ́pọ̀lọ́ rí ò sọ fún ọgbà náà. Ó tún nígbà tó ń gbé London
tó wá bóun ní England. Ilé tóun tún mú lọ, ó tún fẹ́ ṣe nǹkan náà pẹ̀lú àwọn tó wà nínú ilé. Ìyá Esabod náà ńkọ́? Tóun náà jáde sọ̀rọ̀ pé ó fẹ́ ṣerú ẹ̀ fóun náà. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Ìyábọ̀ Òjó náà ti sọ̀rọ̀ lórí àwọn ọmọ rẹ̀ tó dárúkọ níbi interview náà. Tí Bàbá Ìjẹ̀ṣà sọ pé nígbà kan Ìyábọ̀ Òjó ti fi àwọn ọmọ rẹ̀ méjèèjì, ìyún Priscilla Òjó àti Festus Òjó, ó ti fi sọ́hun. Ìyábọ̀ Òjó ní pé gbogbo tí ó bá sọ pátá kó lọ mú ọkọ ọmọ òun kúrò níbi gbogbo interview tí ó máa ṣe. Ṣùgbọ́n ẹjẹ́ àti ẹ̀kọ́kọ́ gbé ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà, mò ń bọ̀ lórí ẹ̀ náà. Ẹjẹ́ wá sọ̀rọ̀ Bíọ́lá Adébáyọ̀. Ǹjẹ́ yín lérò pé bí Bíọ́lá Adébáyọ̀ ṣe gbé Bàbá Ìjẹ̀ṣà wá tó wá sọ tẹnu ẹ̀, ǹjẹ́ yín lérò pé n tó ṣe dáa tàbí ọ̀dà? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ká tiẹ̀ sọ pé àwọn ọ̀pọ̀ nú àwọn obìnrin tó wà online ni wọ́n ti ń bú Bíọ́lá Adébáyọ̀. Ẹlòmíì gan fi èpè ránṣẹ́ pé pé kì í ṣerú Bàbá Ìjẹ̀ṣà lè yóò gbé wá sínú interview. Àwọn kan sì tún ní pé tá a bá ní ká wò, iṣẹ́ rẹ̀ ní í ṣe. Kì í sóhun ló ti ọ̀rọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà lẹ́nu. Bàbá Ìjẹ̀ṣà ló ń sọ ìrírí rẹ̀ lórí n tó da òun àti Princess papọ̀. Ẹ gbọ́ ṣé ká ní pé Bíọ́lá Adébáyọ̀ jẹ̀bi bó ṣe gbé Bàbá Ìjẹ̀ṣà wá sórí ètò rẹ̀, àbí ẹjẹ́ àti ẹ̀ wò pé ṣé Bàbá Ìjẹ̀ṣà gan ǹjẹ́ ló tọ́ láti jáde kó máa sọ̀rọ̀, ǹjẹ́ lọ́rọ̀ tọ́ sí lẹ́nu pẹ̀lú àwọn fídíò tá a tún ti wò yìí? Ntọ́pamọ́ ojú Ọlọ́run tó, alámọ̀sẹ̀rí ntọ́pamọ́ ojú Ọlọ́run tó. Torí pé ọ̀rọ̀ náà Ọlọ́run nìkan ló mẹjọ́ dá, Ọlọ́run nìkan ló sì mọ ohun tó ṣẹlẹ̀ láàrin. Torí pé lóòótọ́ fídíò tí wọ́n gbé jáde online kò sí ọ́díò ńbẹ̀ tá a fi mọ̀ pé lóòótọ́ ṣé àwọn méjèèjì, òun àtọmọ náà, ṣé lóòótọ́ ni pé wọ́n ń ṣeré orí ìtàgé ni, àbí lóòótọ́ ni pé Bàbá Ìjẹ̀ṣà fẹ́ bá a ní nǹkan pọ̀. Àwọn kan tiẹ̀ sọ wípé ọwọ́ táwọn ń wò pé kì í sọwọ́ ọmọ, pé àgbàlagbà ni. Ẹ̀yin olólùfẹ́ mi, ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà ó ti wo apá kejì báyìí, yun part 2. Ẹ já máa wo ibi tí ọ̀rọ̀ padà wó sí. Princess gangan ò tí sọ̀rọ̀ kó náà sọ ohun tó ṣẹlẹ̀. Bàbá Ìjẹ̀ṣà ti sọ̀rọ̀, Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀. Princess gangan, àwọn ènìyàn wò pé kí ló fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí Bàbá Ìjẹ̀ṣà sọ pé Princess ó sẹ́ẹ̀tì òun ọ̀pọ̀. Ẹ ṣí àìlè iná káwọn èèyàn máa jẹ́ lọ ná, kí n lọ mú mi wá, mò ń bọ̀, ẹ má ì lọ ibì kankan. Ó lágbára.